Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Mo kí yín o níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò nídìí o. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Gbogbo ọmọ Yorùbá, ìròyìn ayọ̀, ìròyìn ìtura, ìròyìn ìdùnnú kan la tún gbédè yìí o. Tó sì jẹ́ pé irú ìròyìn bẹ́ẹ̀ ni ká máa rí nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ọ̀tún lọ́jọ́ yọ. Ṣé mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, tí wọ́n sọ pé àwọn máa tún fi ṣan sí ọ̀rọ̀ Yorùbá ju ti tẹ́lẹ̀ lọ. Tọ́lá àwọn máa tún tiraka ju ti tẹ́lẹ̀ lọ. Ṣé mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Adéyẹmọ ó ti ṣe bẹ́ẹ̀, ó ti wí bẹ́ẹ̀, ó sì ti ṣe bẹ́ẹ̀. Débi wípé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gan wọ́n ti ń tẹ̀lé ọ̀rọ̀ bàbá. Bẹ́ẹ̀ ni o, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti ń tẹ̀lé ọ̀rọ̀ Adéyẹmọ o. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti fọkàn sí wípé Yorùbá nation ò lè ṣeé ṣe. Ṣé mọ̀ pé Ọlọ́run ti bojú yín jẹ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ rò bóyá irọ́ ni ọmọ Adéyẹmọ ń pa wípé kí ni àìmọye ẹlòmíì tó ní wọ́n kàn fẹ́ fi gbowó ni. Ṣé ẹ wá mọ̀ pé Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Ọmọ Adéyẹmọ tún ti jáwé olúborí lórí ọ̀rọ̀ Yorùbá nation sẹ́. Àní iwájú òun lọ pẹ́ẹ́bì tí máa ń ré sí iwájú láàmọ̀ lọ. Àkọ́kọ́ ni pé mo kí gbòòsà mẹ́ta fún bàbá wa Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Kò easy bàbá, ikú ò ní pa yín fún wa. Bákan náà bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni o, nítorí wípé ẹ̀yin yìí ni ọkọ̀ Fúlàní. Ṣé ẹ mọ̀ pé àwọn ọba ilẹ̀ Yorùbá gan àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ti sọ̀kọ̀ sí nǹkan tí ọmọ Adéyẹmọ ti ń sọ tẹ́lẹ̀ rí. Bẹ́ẹ̀ ni o, gbogbo ìlàkàkà kí ó lè yí àwọn àgbààgbà yìí náà Ọlọ́run ti wá gbé wa débẹ̀. Ó ti wá yé wọn, ó ti clear lójú wọn wípé kì í ṣe ṣeré. Nǹkan tó ọmọ Adéyẹmọ sọ òótọ́ ni. Ẹ wo Ọlọ́run àdúpẹ́ o wípé o fún wa ní akọni èèyàn bíi ti Sunday Ìgbòho Òòṣà. Nítorí pé òun lọ máa wí kókó lójú ọlọ́rọ̀. Tọ́lọ́rọ̀ bá gbọ́ nǹkan kò sí tí bàbá ọlọ́rọ̀ yóò ṣe. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé lára àwọn àgbààgbà Fúlàní ẹ jẹ́ gbẹ́yìn débẹ̀, ẹ jẹ́ kẹ́ mọ̀ nǹkan tí ọmọ Adéyẹmọ tún jáwé olúborí ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé gbogbo ohun tó lóyè máa ń sọ, gbogbo ohun tí ọmọ Adéyẹmọ máa ń sọ wípé àwọn Fúlàní gbọ́dọ̀ fi orí ilẹ̀ bàbá wa sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn àgbààgbà gan ti ṣe kìíní, wọ́n ti ń rí ọ̀rọ̀ yẹn sí òótọ́. Àkọ́kọ́ olóyè kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Sàlíù Gọ̀gọ̀. Bẹ́ẹ̀ ni ó mú fún lóní wá palẹ̀ ẹrù ẹ mọ́ àtiwọ́ àtàwọn ẹ̀mẹ̀wà ẹ tó jẹ́ Fúlàní. Ó ní kí wọ́n palẹ̀ ẹrù wọn mọ́ lórílẹ̀ bàbá wa o. Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan tó jọ wípé ẹ tún fẹ́ wá máa rí wa rẹ́ jẹ mọ́. Ọmọ Adéyẹmọ dúró tọ́ tí wọ́n ní ó ní kò sí nǹkan tó jọ wípé gbogbo àwọn ìwà wèrè tí wọ́n ń ṣe yẹn wọn ò ní lè rí ṣe mọ́. Fún ìdí èyí now àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti wá rí pé ó tó gẹ́ èyí táwọn Fúlàní ṣe lórí ilẹ̀ wa tó. Ṣùgbọ́n nígbà tí àwọn àgbààgbà náà ti wá rí wípé ọ̀rọ̀ tó ọmọ Adéyẹmọ ń sọ òpùrọ́. Bẹ́ẹ̀ ni ìdílé tó fi jẹ́ pé àwọn náà wá pera wọn jọ wípé ó dàbí wípé ohun tí arákùnrin yìí ń sọ, ohun tí ẹni yìí ń sọ yìí òótọ́ ni. Débi pé wọ́n ti mú ọ̀rọ̀ náà tọ̀ àwọn gómìnà lọ láti fi lè jẹ́ kó yé wọn wípé ẹ jẹ́ ká fi ètò ààbò wa, ẹ jẹ́ ká mú ní òkúnkúndùn, ẹ jẹ́ ká rí pé ó tight. Débi pé Fúlàní kan ò ní lè máa wo ilẹ̀ wa. Àwọn tó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ká rí pé a lé wọn jáde. Kódà pẹ̀lú àtìlẹ́yìn gómìnà àti àwọn jàǹkàn èèyàn, wọ́n ti fọwọ́ sí báyìí wípé àní àwọn Fúlàní gbọ́dọ̀ fi orílẹ̀ bàbá wa sílẹ̀. Nítorí èyí tí wọ́n ṣe rádaràda lórílẹ̀ wa tó
bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n tí àwọn èèyàn sọ. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bẹ́ẹ̀ ni is our freedom fighter. Bàbá wa Professor Banji Akintoye, àwọn náà àwọn ni igi lẹ́yìn ọgbà fún wa o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Ẹ̀yin bàbá wa kí yín o, ìpẹ̀kú iṣẹ́. Bẹ́ẹ̀ ni túbọ̀ máa ju yín ṣe ni o. Ilẹ̀ Yorùbá kò ní di ilẹ̀ aṣálẹ̀. Bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n ògo ilẹ̀ Yorùbá náà yóò padà yóò gòkè di àgbáyé tí gbogbo wọn yóò fi dá mọ̀. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà is our freedom fighter. Yorùbá nation la fẹ́. Ní kíákíá, no retreat, no surrender. Ìbùkún ni fún orílẹ̀-èdè wa o. Bẹ́ẹ̀ ni Olóyè Sunday Ìgbòho la fẹ́ o láti máa dáàbò bò wá nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Yorùbá nation ló lè ṣe é. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. We want our father Olóyè Sunday Ìgbòho Òòṣà. Ṣẹ́ẹ̀rí ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ ni Olóyè Sunday Ìgbòho Òòṣà, nítorí òun nìkan ni ẹni tí ó gbọ́ èdè àwọn ará ìlú. Bẹ́ẹ̀ ni òun la fẹ́ o pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ fún ìdáàbòbò orílẹ̀-èdè Yorùbá. Bàbá Professor Banji Akintoye àtọmọ Adéyẹmọ is our representative. Yorùbá nation la fẹ́. Ìbùkún ni fún orílẹ̀-èdè wa o. Bẹ́ẹ̀ ni o, nítorí gbogbo ọmọ Yorùbá gbàgbọ́ nínú Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láti darí wa fún òmìnira ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ Ọlọ́run yóò bùkún Olóyè Sunday Adéyẹmọ, nítorí wípé Ọlọ́run ló rán, òun náà ni yóò fi agbára kún. Sunday Ìgbòho Òòṣà should be allowed into the country. Bẹ́ẹ̀ ni o, nítorí pé kó lè parí iṣẹ́ tí orí ń rán. Bẹ́ẹ̀ ni o, Olóyè Sunday Ìgbòho Òòṣà ìwọ la fẹ́ lórílẹ̀ bàbá wa àti pàápàá jùlọ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá, nítorí ẹni tó mojú ògún ló ń pobì nírè. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá nísinsìnyí àti títí láéláé. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ is our freedom fighter. Yorùbá nation ló lè ṣe é. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation now Yorùbá nation no retreat, no surrender. Bẹ́ẹ̀ ni ẹ̀yin bàbá mi, mo kí yín o wípé àgbẹ̀ oníroko títí kó gbàgbélé tó pẹ́ bóyá onílé àrèlé. A ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu ni o, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni tó bá mà láò ní délé, òun mà láò ní délé bá la fi ń jẹ́ kó yé yín pé God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.